ṣó ti yẹ bí ọ̀rọ̀ òṣèlú ti Amẹ́ríkà bó ṣe rí nìyẹn. ó yàtọ̀ sí tìlú wa pátápátá. torí bó ṣe wà yìí after election sentiment tó wọlé báyìí wọ́n máa kíra wọn congratulation ni yóò dé ní kẹ́sọ̀tà mọ́ láéláé ó yàtọ̀ wípé ọ̀dọ̀ wa tẹ̀wọ́n bá lé ayé káàkiri. àmọ́ àtúntò àdọ́dẹ ara wa ni. Anyway Ọlọ́run á jẹ́ káwa náà tó wọn kí ọ̀làjú wa kí development wa kó padà tó tiwọn láì. ọmọ tó jẹ́ kí ìlú ìdàtú báyìí ìfẹ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn nílùú yìí tẹ́nìkan bá kó owó kọ́bà kó kówó kò ní kówó lọ sí Canada kò ní kó lọ sí Israeli ibi náà ló máa fi owó yẹn ibi náà ló máa fi invest ẹ̀ sí. àwọn èèyàn dẹ̀ máa jẹun níbẹ̀. bẹ́ẹ̀ni ọmọ Yorùbá wa tó wà ní Amẹ́ríkà ọmọ Yorùbá wa tó wà ní Saudi ọmọ Yorùbá wa tó wà ní London. ọmọ gan o Ọlọ́run á kú ṣàánú wa á dẹ̀ jẹ́ kó yí àwọn èèyàn tiwa náà pé ibi tá a bá wà òun la máa ń ṣe. Ọlọ́run tó yé wọn o Ọlọ́run jẹ́ kó yé wọn. tífẹ̀ bá wà ó ti tán gbogbo nǹkan ti dá nílùú yìí wọ́n náà wo lú yìí ìgbà ọ̀rọ̀ gbọ́ pé bí payàn kan kú. mi ń gbọ́ rí. ẹbí ò lè payàn kan kú bọ̀ tí. ó lágbára o. bébí mi táwọn ọmọ ti lọ ṣé kò lọ síbi iṣẹ́ mọ́ ni. ṣé ò lọ síbi iṣẹ́ mọ́ ní ọwọ́ táìmù ni táìmù ti lọ. báwo ni ṣó wà. mú wa. báwo ni babe. méjì báwo ni ṣé wà ṣe mọ̀ pé mò ń jáde lọ o mọ̀ pé kì í ṣe ibi iṣẹ́ ni mò ń lọ ṣé o mọ̀ pé ní Saturday ṣá so mọ̀ pé ṣé o rántí àwọn aṣọ tó bá mi ṣé tí mo fọkù lánàá tó fọkù lánàá má gbàgbé gbogbo àwọn tó kù àwọn kan ṣì wà nínú màá fọ gbogbo ẹ̀ mo lè bá lọ gbogbo ẹ̀ fẹ́ máa bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ àti àwọn títí náà. everything ṣáà make sure àti everything bra mi pant mi gbogbo ẹ̀ ni mo kó jọ síbẹ̀ kó make sure kó bá mi fọ gbogbo ẹ̀ and má lè gbàgbé àwọn abọ́ tó wà nínú sink yẹn kó make sure kó bá mi fọ gbogbo ẹ̀ kó lè jẹ́ kó dry before kó tó tò sínú kíní cabinet àwọn iṣẹ́ mi ni màá ṣe gbogbo ẹ̀ ìwé oúnjẹ wo lọ fẹ́ ti dẹ́ ṣe lẹ́yìn. ṣo mọ̀ kó ń dáná nu ilé ṣaṣọ ó mọ̀ ṣe ṣo rántí kó ń tó ń jẹ ìfẹ́ kí n dé kó wá pé oúnjẹ ti jóná. kò sí tó jọ bẹ́ẹ̀. kò ṣáà mọ̀ nǹkan tí máa ń jẹ náà ọmọ tó ní. all right baby. okay. di méjì take care báwo ni. èmi. ọ̀rẹ́ mi. báwo ni. ọmọ kù yẹ ò bọ̀lé aṣọ ti kú tipẹ́. ìyá ló kú tipẹ́ àbí nǹkan ṣe ẹni. àbíyàwó ẹ̀kọ́ ló ń rán iṣẹ́ báyìí. that is my wife bébí mi nìyẹn. olórí kò fọṣọ kò fọ pátá kò fọ bra kò ṣoúnjẹ kí ni ìyẹn wá já kò lọ. sọrí nílùú yìí ẹni tí ò bá hẹ́pù ọkọ tí ò bá hẹ́pù ìyàwó nílùú ìwèrè ni òye ò pé this is America aláti hẹ́pù wọn ká ti jẹ́ ká. ọ̀gbẹ́ni gbẹ́nu sọ́hún wọ́n ti gba sátidé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbé Sunday yẹn lọ́wọ́ ó ti jẹ̀fọ́ látàyè ti lọ obìnrin rán ẹ jẹ́ ṣé wọ́n lọ́kọ àbó ńlọ́kọ. jóná ṣé bó ṣe bẹ̀mí ṣe yẹ ṣé kò dáa ni. kò dáa ibò mo yóò bá nìyí. pàtí ló ń lọ báyìí. pàtí ló ń lọ ìwọ wá wà ní Gbewudani wà á ṣiṣẹ́ ilé wà á ṣe gbogbo ẹ̀ wà á ṣe oúnjẹ dé. ìgbọ́n ń ṣe orí ẹ̀ ìdàrú wọ́n ti kó ọpọlọ ẹ lọ. ebi mò ń ṣe ọbẹ̀ ó láìkì ọbẹ̀ mi tí bá ṣe ọbẹ̀ fún báyìí tí bá rọ ẹ̀bà bí sẹ̀mó fún báyìí especially ìyẹn tí bá gùn báyìí inú eré ẹ̀ máa ń dàrú ni. kódà ó ti kó kódà sẹ́ àní kódà bẹ́ẹ̀. sọ bí mo ṣe bá fọ pátá aṣọ gbogbo kan. kódà ó ti gba sátidé lọ́wọ́ ẹ̀ tó fi Sunday ó ti gbọ̀ ayé ẹ̀ ti jọ. eré ò pé o. bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ má di ọ̀dọ̀ mi mọ́ pọ̀lú sọkúsọ tó ń sọ yìí o. abẹ́ sọ tọrọ. ó tọrọ ṣíwọ́ lọ bá mi sọ. ẹ̀yin bàbá kí ló ṣẹlẹ̀ ẹ ṣe ṣé bọ́bọ̀ Yorùbá ni wá ọmọ káàárọ̀ òdu ọmọ Oòduà tọkàntọkàn ni wá wọ́n jẹ́ kí ló bí. mo dé ní ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ jáde lọ ó wá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ iṣẹ́ yéje ó jẹ àbí pé jáde bákan kó lọ nulẹ̀ kó fọ pátá kó fọ búrà. that is my duty I'm happy. dájákẹ́ duty ẹni lóòótọ́ tọ́lọ́ ti gba sátidé lọ́wọ́ ẹ̀ Sunday ló ń lò lọ́wọ́. ẹ máa sọ fún ọ. ó jà sọ fún ta kó ṣiṣẹ́ ilé kó ṣiṣẹ́ gbá ọgbà tí ń lọ ẹtú àmọ́ tó ṣe tó wá burú jù orúkọ nìyàwó ẹ̀ ń pè mí ọmọ tó ń kí mi tó ń kúlẹ̀ kí mi ní Nàìjíríà tá a ti wá ó wá pé méjì bá ò rí
èmi ò lọ́rọ̀ gbogbo iṣẹ́ tí mò ń ṣe nílé ṣé wàá ní kí n má bá yàwó mi fọ pátá ni àbí wàá ní kí n má ṣe ọbẹ̀ fọ fún yàwó mi àbí wàá ní kí n má dáná fún yàwó mi ni ó lọ sí patí ní patí àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ́mọdé ní kó máa lọ títí ẹ̀ èmi wà ní bá ṣe ọbẹ̀ tí bá ṣe ọbẹ̀ fún yàwó mi especially ilé alásèpọ̀ ó máa fẹ́ ó láàkì ilé alásèpọ̀ ó wà ní kí n má help yàwó mi àbọ̀ láàkì ìyẹn ló fàjà ó lọ ti gba pátá lọ́wọ́ mi ó ti fi wèrè ní o. èyí wù mí òun ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa tó létí ó yàtọ̀ sí báwọn ṣe máa tó létí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní bó ní kálukú ṣe máa tó lé ẹ̀ o ṣé lílù tá a wà yìí ká fọwọ́ ẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ o èmi ò sọ pé nǹkan tó ṣe ó dáa èmi ò ní nǹkan tí wọ́n ṣe kò dáa ṣe bẹ́ẹ̀ rí èmi kéré sí yín ọmọdé àná làwà ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n onílàkàyè wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n á bá wa sọ nǹkan tó bá já wọn o nǹkan tó máa ṣe o bóyá èyí lẹ jàre bóyá nǹkan táwọn ṣe ló dáa ẹ má sọ bẹ́ẹ̀ àníkẹ́yìn náà má sọ bẹ́ẹ̀ àníkẹ́yìn náà má sọ bẹ́ẹ̀ bàbá àṣìṣe ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ó ti pààrọ̀ orí ẹ̀ kò mọ tó ń ṣe mọ́ kò mọ tó ń ṣe mọ́ ṣe ní kẹ́ ẹ jẹ́ ká jọ ní sùúrù fún mi láyé kí n fọ́ létí ẹ lè ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà àníṣẹ́wọ̀ lọ́jà rán àníṣẹ́wọ̀ nílò nílùú ṣẹbẹ́ rí àwọn èèyàn wa nílàkàyè ọ̀dọ́gbọ́n yẹn wò wọ́n fẹ́ràn wa wọ́n máa sọ òótọ́ ọ̀rọ̀ fún wa ní comment section gbogbo wa ẹ jẹ́ ká look up comment section ẹ ṣé o. mo àdìsá máa comment. má lọ kó lẹ́nu má lọ.